èmi Ayéfẹ́lẹ́ ń kú o, irọ́ kú ni wọ́n ń pa mókè, òkè ò lè kú, òkè ò lè yẹ̀, gbọ̀ngbọ̀n tòkè. 20 ọdún lónìí, gbọ̀ngbọ̀n òkè gbọ̀ngbọ̀n gbajúgbajà olórin jùjú ni tí gbogbo àwọn èèyàn mọ̀ káàkiri orílẹ̀-èdè àgbáyé. Òun ló sọ bẹ́ẹ̀ wípé òun ò kú o. Gbajúgbajà akọrin àti olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò Fresh FM Dr. Yínká Ayéfẹ́lẹ́ ó ti ṣe àlàyé wípé nǹkan ìbànújẹ́ ni fídíò kan tó káàkiri orí ayélujára lórí TikTok níbi tí àwọn kan ti kéde ikú rẹ̀ wípé Dr. Yínká Ayéfẹ́lẹ́ wípé ó ti jáde láyé. Fídíò náà tí àwọn ènìyàn kan ń pín káàkiri orí ẹ̀rọ ayélujára tí wọ́n ti ṣe àfihàn àwòrán Yínká Ayéfẹ́lẹ́ àti ibi tí wọ́n ti ń ṣèsìn dágbére fún pẹ̀lú orin Tọ́pẹ́ Àlàbí. Arákùnrin kan tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ṣe iṣẹ́ ìbàjẹ́ yìí ni wọ́n pe orúkọ rẹ̀ ní David. Àlàyé tí Yínká Ayéfẹ́lẹ́ ṣe fún àwọn akọ̀ròyìn lọ́jọ́ Ìṣẹ́gun ní ọjọ́ tàná ni wọ́n sọ wípé irọ́ ni wọ́n máa ń pa mọ́ òun, wípé ṣàdédé ni aago ìbáraẹnisọ̀rọ̀ òun ó ń dún kíkankíkan bí àwọn olólùfẹ́ rẹ̀ ṣe ń pè é káàkiri orílẹ̀-èdè àgbáyé wípé ṣé lóòótọ́ ni Dr. Yínká Ayéfẹ́lẹ́ kú àbí kò kú. Yínká Ayéfẹ́lẹ́ ní irọ́ ni wọ́n ń pa mọ́ òun ò kú, láàyè àti àlàáfíà lòun wà. Ayéfẹ́lẹ́ fi ìyàlẹ́nu rẹ̀ hàn wípé kí ni èrè tí ẹni tó gbé irú fídíò yìí jáde tó fẹ́ jẹ níbi iṣẹ́ ìbàjẹ́ tó ṣe yìí tó sì ń darú ikú sọ òun. Ṣé mọ̀ wípé ẹni tó bá dárí sapá apá ẹni tó bá dárí sọ ìrókò àkó. Yínká Ayéfẹ́lẹ́ ló ń sọ báyìí wípé òun ò ní kú, bẹ́ẹ̀ ni òun ò ní rùn láìpẹ́ ọjọ́. Èmi kì yóò kú ikú kúkú kan bí kò ṣe yíyè kí n lè máa ròyìn iṣẹ́ Ọlọ́run. Ó ní tí Kristi bá fọ bíbọ̀ rẹ̀ sẹ́yìn, ó ní 20 ọdún ení ni, ó ní 30 ọdún oní ni, ó ní 500 ọdún tóun ó lò lókè èèpẹ̀, ó ní ení ni yóò jẹ́. Ó ní èmi ò kú o, yíyè ni mo yè, mo sì wà lókè èèpẹ̀ pẹ̀lú àlàáfíà tó péye. Irọ́ ni wọ́n ń pa o, èmi Dr. Yínká Ayéfẹ́lẹ́ ń kú o, òkè ò lè kú, òkè ò lè yẹ̀, gbọ̀ngbọ̀n tòkè, òkè gbọ̀ngbọ̀n. Yínká Ayéfẹ́lẹ́ ló sọ bẹ́ẹ̀ wípé kí àwọn olólùfẹ́ òun ó kọtí ọ̀gbọ̀nyìn sí ìròyìn ẹlẹ́jẹ̀ àti ìròyìn òfegè. Ẹ dúró ná, ẹ má ti lọ, ẹ dákun, ẹ bá wa subscribe kì í já owó ènìyàn, bẹ́ẹ̀ ni kì í kó dátà ènìyàn lọ. Kí ẹ fi máa rí àwọn iṣẹ́ wa tuntun ni ẹ subscribe.